I was telling the man of God that one prophet, that people were after him, that he used his wife, that he actually used his wife. I say you are all unfortunate people. When you've left the Spirit of God, how are you going to see the light? He says, write it down. For you to know that God sent me. Where the wife is being kept, where the wife is kept, or where the wife is and she's in pain, she's dying, the secret will be exposed. I told our pastor last month. Bá a bá ń fẹ̀sùn kan ni, ó yẹ ká mọ láwọn ẹ̀rí tó dájú lọ́wọ́. Mo ti fi kọrin ewì lónírúurú. Bá a bá ń dáṣẹ́jọ́ pé ká mọ ṣọ́ra. Òun ló pa, ó ti gbẹ̀mí ẹ̀, ó ti fi ṣètùtù ọlà. Àsìkò ìgbẹ́jọ́ dé, ọ̀yá oníkálukú ọ̀ká lọ tó ń tẹ̀rí ìṣẹ̀lẹ̀. Ó dẹ̀ ń sọ fún yín kí gbogbo yín gbọ́ lónìí. Èmi kọ́ ni mo kọ́kọ́ pe ẹnìkan kan lẹ́jọ́. Àwọn ènìyàn tí wọ́n rí wípé nǹkan tán ń ṣe yìí pé kò dára, tí Ọlọ́run ti lò mí fún rí, àwọn ló gbé ìgbésẹ̀ nígbà àkọ́kọ́. Ó dẹ̀ sọ fún wọn pé kán stop gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé, wọn ò dẹ̀ ṣe nǹkan kan lẹ́yìn rẹ̀. Torí wípé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ rí ìwé wípé wọ́n pè wọ́n ní ẹjọ́, kì í ṣe látọ̀dọ̀ mi nígbà yẹn. Ara àwọn tí Olúwa tó lò mí fún pé irọ́ ni gbogbo nǹkan tí àwọn èèyàn yìí ń ṣe ni wọ́n dẹ̀ stop ẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n lélẹ́yìí àwọn èèyàn yìí wọ́n ṣe ìyẹn títí níbẹ̀ yẹn, wọ́n wá fi ẹ̀sùn búburú mẹ́ta tó lágbára jù ní orílẹ̀-èdè àgbáláyé, wọ́n wá fi ẹ̀sùn yẹn wọ́n wá fi kàn mí. Ẹ̀sùn yẹn Olúwa kọ́ ló lè wá bá mi defend ẹ̀, torí pé kì í ṣe Olúwa ló kọ́. Èyí tí àwọn yẹn lè ṣe torí pé nǹkan sọ nígbà yẹn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi. Bọ́ eléyìí ẹ̀sùn mẹ́ta tó burú jù láyé, torí pé nígbà tí ẹ̀yin ọmọ Nàìjíríà bá gbọ́ pé Olúwa lọ́ ó wá gbé èèyàn lọ ilé ẹjọ́, ó sì ti sọ pé kẹ́nikẹ́ni kó mọ́ gbé òun níjà tẹ́lẹ̀, kí ló wá dé tó lọ ilé ẹjọ́? Èmi kọ́ ni mo lọ ilé ẹjọ́, àwọn ló wá mú ìwé tán wá mú wá bá mi. Nǹkan dẹ̀ kọ́lé àkórí gbòòrò tó wà níbẹ̀ ni wípé apààyàn, ajínigbé, àtẹni tó fi ènìyàn ṣe ritual. So now gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere, mo gbọ́dọ̀ mọ àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ ti tèmi. Nígbà tí ọlọ́pàá Nàìjíríà fi lè invite mi, mo gbọ́dọ̀ lọ jẹ́ ẹjọ́ wọn. Mo sì mọ̀ pé kò lè tẹ́ wọn lọ́rùn láì jẹ́ pé a dé ilé ẹjọ́ níbi bẹ̀. So èmi gan fún ara mi màá lè mọ irú ibi tí mo pààyàn yẹn sí. So ìdí nìyẹn tí mo ṣe ní ìbéèrè 5 ni èmi náà ó béèrè lọ́wọ́ wọn àti lọ́wọ́ ọlọ́pàá. Torí tẹ́ bá wá padà ń rí lẹ́yìn ọ̀la, ìbéèrè àkọ́kọ́ òun ni àwọn tí mo jí gbé, tí mo kidnap, tí àwọn ọmọ Nàìjíríà yóò bá mi béèrè lọ́wọ́ wọn. Ìbéèrè kejì tí wọ́n ó bá mi padà béèrè, tí àwọn amòfin náà bá mi béèrè ní Nàìjíríà, ni ibi tí mo ti pààyàn. Ìbéèrè kẹta òun ni ti àwọn tí wọ́n ní ọba ìlú mi ló lọ mú mi bá àwọn wòlíì kan tí wọ́n mú mi wọnú ẹgbẹ́ òkùnkùn lọ, pé tí wọ́n fi tàgẹ̀ pé ritualist. Mo fẹ́ kán mú mi dé kán show ibi tí mo ti wà nínú, torí àwọn ló mú ìwé rẹ̀ wá, èmi kọ́ ni mo pè wọ́n ní ẹjọ́ rẹ̀. Ká ní wípé online nìkan ni wọ́n ti ń sọ, kí wọ́n má sọ ní ìwé tó ní í ṣe pẹ̀lú ọlọ́pàá, mi ò ní fèsì, torí pé Bíbélì pé olódodo yóò mọ láyà bí kìnìún. So Bíbélì dẹ̀ pé ká mọ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. So àlàáfíà yẹn lèmi mú dúró. So ó kó 4 àti ẹni tí wọ́n ní wọ́n bá lọ́wọ́ mi tó gbẹ, tó bímọ, tí mo ṣègbéyàwó fún, tí ó wá tó bímọ tó gbẹ títí tó fi kú tí mo fi ṣe nǹkan. Àwọn ẹbí àwọn ẹni yẹn tí wọ́n so wá papọ̀ yẹn, àti ọmọ wọn àti ọmọ tó wá bí tó jẹ́ ọmọ mi yẹn, tí ẹbí mi dẹ̀ lọ ṣe mọ̀ mí mọ̀ ọ́ pẹ̀lú wọn, torí ara nǹkan tó wà fẹ́ rí wọn sí ojú. So kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá wòlíì Prophet Ṣẹ́gun Adébáyọ̀, bàbá wa nínú Olúwa, ẹ kú iṣẹ́ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ níbí pé wọ́n ní kẹ́ lọ máwọn ẹ̀rí wá? Gbígbọ́ tí mo gbọ́ tẹ́ ẹ lólúwa lọ́ ti faya rẹ̀ jóògùn. Mo dúpẹ́ mo kọrin. Olúwa ṣeun pa àti rí wòlíì òtítọ́ tó rólúwa lọ níbi tó gbé ń faya rẹ̀ jóògùn. Mo mọ̀ pé Prophet Ṣẹ́gun Adébáyọ̀ aríran òkodoro ni. Ìran rẹ̀ kì í tàsé, ìran rẹ̀ kì í yíwọ́. Àwọn olóríran
pé President Bọ́lá Tinubu Ahmed kò ní dépò ààrẹ pé ká tó ṣètò ìdìbò níjọ́sí Prophet Ṣẹ́gun ó ní Sẹ́nitọ̀ Bọ́lá Tinubu yóò ti kí dínú àpò dìgbà. Ìran ọ̀hún ṣó ti wá ṣe àbí ò ṣe? Ká bí bàbá wa òjíṣẹ́ Ọlọ́run ẹni ìpè òtítọ́ ìyẹn Prophet Ṣẹ́gun Adébáyọ̀ bóyá Bọ́lá Tinubu Ahmed tí wọ́n ń sọ bóyá Russia ló ń wà. Ẹ̀yin alára wa ẹ̀ ní bínú sí mi pé ó pẹ́ mi díẹ̀ láti wá kọrin ṣàlàyé onírúurú àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè yìí lóko nílé. Òkè Ìgbẹ́tì ní ọ̀jẹ́ kárókè Olúmọ Òjó Awógbèmí Máyégún Akéwì Oòduà àpọ̀jù iṣẹ́ tó kún mi lápá ńlọ́jẹ́ ń pẹ́ díẹ̀ bẹ́ẹ̀. Mò ń rí gbogbo etú tí Mọ́rìn Ìbádéjọ ń pa òun ti ẹ̀ gbìyànjú ṣùgbọ́n kó wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà irú ètùtù tó lólú alọ́fàyà rẹ̀ ṣe gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbọ́. Nínú àwọn ẹ̀rí nínú fídíò mo mọ̀ pé ọpẹ́ ni ọ̀yá ni Bádéjọ ṣàlàyé ojúbọ tó lú alọ́ tí fàyà rẹ̀ ṣe sọ agbára. Madam Bádéjọ ẹ kú iṣẹ́ o ẹ ó ṣiṣẹ́ òun láṣeyè ẹ ó ṣiṣẹ́ òun là. Mo mọ̀ pé ọmọ tó lóun jẹ́ Rótìmí ìyẹn Rótìmí Dandawi Awíṣojo òun ti múra. Mo ti forin ewì tó sọ́nà láìmọye ìgbà níjọ́sí pé kó sì mí pariwo bí ajá pé ilé ẹjọ́ ló tọ̀nà tó yẹ kó mórílé kó sì gbólú alọ́ lọ. Ọ̀fẹ́ tí palàbà sódòdó orin ewì tí mo ń ké àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti gbọ́ wọ́n ní Rótìmí Daniels ó ti polú alọ́ lẹ́jọ́ inú mi dùn. Ọ̀gbẹ́ni Rótìmí kú iṣẹ́ o ẹ jọ̀ọ́ ẹ mọ́ gbàgbé gbogbo àwọn ẹ̀rí ikú tó pa Yẹ́misí Òbe àtayátẹ́ lólú alọ́fẹ́ tóun náà gbẹgbẹgbẹgbẹgbẹ tó fi kú ẹ mọ́ gbàgbé láti kó wọn wá sílé ẹjọ́ o. Èmi gan Máyégún Akéwì mò ń bọ̀ wá wòran ìgbẹ́jọ́ láti wá kọrin ṣègbè Rótìmí pẹ̀lú àwọn ẹ̀rí tiẹ̀ tó ní lọ́wọ́ mò ń bọ̀. Gbogbo yín pátá lẹ́ ó fọ̀rọ̀ yìí kọ́gbọ́n bọ́pẹ́ bóyá gbogbo yín lẹ́ ó kábàámọ̀ tẹ́ ó sì fi káhánu. Ẹ̀yin tó ṣe pé ohun tójú yín ò rí lẹ́ ń fẹni rọ́ròyìn sétí gbogbo ẹ̀dá ènìyàn. Ọwọ́ adúnidúni báwọn ẹni tó pera wọn lójíṣẹ́ Olúwa àwọn ẹni àmì òróró ni wọ́n tún ń parọ́ lórí tẹ́ḿpìlì lórí pẹpẹ. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ rí gbà nínú ìran èké tẹ́ ẹ fi ń jíṣẹ́ kíṣẹ́. Tinubu tẹ́ ẹ ní yóò kú kò kú o. Àwọn ìran tẹ́ ẹ lẹ́ẹ̀rí níjọ́ òun àná kọjá gbangba kíkùnà ló kùnà. Jésù tẹ́lẹ̀ ń sìn Rótìmí ń gbéṣẹ́ pé kò ní gbàlà ọmọ aráyé lọ́wọ́. Àwọn ẹni tí ń sọ fún yín pé Jésù yín ọ̀já mọ́ nǹkan kan lẹ tún bá ṣe. Ẹ jọ̀ọ́ tàwa la ṣáko nínú ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́ni ìgbàlà àtàwọn tí wọ́n ń pè skáàmù ní Jésù Kristi. Ẹ sì jẹ́ ká mọ́ bárọ̀ ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Òjó Awógbèmí Máyégún Akéwì mo tún padà ń bọ̀ nílé orin. Ẹ mọ́ retí àwọn orin lónírúurú lóríṣiríṣi. Ẹ lọ sórí YouTube channel Òjó Awógbèmí Kábíyèsí TV. Ẹ lọ subscribe síkànnì ọ̀hún ká lè mọ ráwọn oríṣi ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.